gbogbo ẹni tí bá ń ṣe ọ́ ó rí kedere báyìí lójú oorun ni tó bá wá wù ọ́ ìwọ lọ bá ìntọ́ bá rí kó fara mọ́ ni o kò sí ìtòkè mi ń bẹ̀ ọ́ ìgbọràn ó sàn jẹbọ rírú lọ ní àwọn àgbàlagbà ń sọ eléyìí wà fún kẹ́ ẹ mọ ẹni tí ń ṣe yín lójú oorun yes kẹ́ ẹ mọ ẹni tó ń ṣe yín téèyàn ò bá mọ tí ń ṣèyàn bó lè yóò ṣe rí solution sí eléyìí túmọ̀ síbẹ̀ láti mọ ẹni tí ń ṣèyàn àmọ́ o ìyàwó ànábì ò sọ pé ká ẹ lọ bá o fẹ́lòmíì tí ò gbọ́ àdàpọ̀ èdè èmi ò ní ká ẹ lọ bẹ́ni tó ń ṣe yín tẹ́ ẹ bá rí lójú oorun pẹ̀lú ní tẹ́ ẹ fẹ́ lò yìí o tó bá wá wù ọ́ táyìn bá ti rí solution ló kù kí lẹ máa lọ bá mi wá jàre àwọn bàbá wa wá sọ yí pé tùlù kọ́ lóògùn kò lé o wọn bá kékeré náà ni ọlọ́run sì fọlù broadcast 08058483626 ìyàwó ànábì náà ni ẹ lọ bá mi wá ewé ọlà níwọ̀nba kínkínní àbẹ́ẹ̀ rí báyìí ewé ọlà níwọ̀nba kínkínní láìlà ìlàlà epo ọ̀bọ̀ tẹ́tí tó jẹ́ kúnkúnná tẹ́tí lọ ẹ lọ ewé ọlà yìí náà o ẹ lọ epo ọ̀bọ̀ yìí náà àwọn ilé ewé ọmọ kẹlẹ́ fẹ́ rà ọ̀dọ̀ wọn náà lẹ́sì ti rè epo ọ̀bọ̀ ẹ lọ méjèèjì ẹ lọ lọ́tọ̀ọ̀tọ̀ ni o ẹ lọ ewé ọlà ọ̀tọ̀ kínkínní ẹ lọ epo ọ̀bọ̀ ọ̀ríjínà ní kẹ́ ẹ wá o ibi tọ́rọ̀ tún kù sí ni epo ọ̀bọ̀ pẹ́ríṣì méjì o ẹ sọ fún wọn pé gidi ni kán fún yín o ẹ rí òun nípọn báyìí kínkínní náà ní kẹ́ lọ lọ́tọ̀ kẹ́ ẹ ṣẹ̀ wá dà á pọ̀ sallallahu alaihi wasallam títóbi rẹ̀ ọlọ́run kábíyèsí rẹ̀ ẹ wá Mrs Paris lọ́fíńdà Mrs Paris ẹ dà á síbẹ̀ ẹ̀yin kan máa fi para láàárọ̀ ẹ máa fi para lálẹ́ àpẹẹrẹ tẹ́ ẹ máa kọ́kọ́ rí ara bí ò ní kí yín mọ́ o toró ti mọ̀ páṣírí òun fẹ́ tú bẹ́ẹ̀ ni assalamu alaikum warahmatullahi wabarakatuh ìyàwó ànábì náà ni alhamdulillah mo dúpẹ́ fún gbogbo ẹ̀yin tẹ́ mọ̀ọ́re títí láì ní màá máa dúpẹ́ torí pé lọ́lọ́kan ọ̀jọ̀kan lẹ́ ń mọ̀ lóore lójoojúmọ́ bẹ́ẹ̀ ṣe wá mọ̀ lóore kò ní tán lọ́wọ́ yín pẹ̀lú àṣẹ ọlọ́run ló ń ṣe kí la mú wáyé kí la mú lọ